gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho kè pọ̀ jù o ẹ má dẹ̀jà mọ́ ti torí pé ara tú wá ká wá gbàgbé èèyàn tó ti ṣe wá láàánú tó ti ṣèràn wá láàánú rí tó bá jẹ́ tòótọ́ la nífẹ̀ẹ́ olóyè Igboho tí olóyè Sunday Igboho bá ṣe kankan nu yín lóore rí ó ṣe àwa lóore rí olóyè Igboho iṣẹ́ tá a lè gbàgbé bẹ́ẹ̀ yẹn ẹ wá bá ń ṣe fídíò kó kan bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu lára bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí ń bẹ wájú wọn ó kàǹkà bọ́ ọ̀rọ̀ Sunday Igboho owó baba dami mọ́jàsọ́lá ọ̀rọ̀ tí wọn náà kàǹkà. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ share fídíò kó kan Síwájú Bọ́lá Ahmed Tinubu lára. Mo wá ti ní pé máa ṣe fídíò ipe bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu lábẹ́ bó tilẹ̀ wù kó rí a fi ìjẹ́ Yorùbá a fi bẹ̀yìn a fi Ọlọ́run a fi bẹ̀yìn a fi ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run a fi bẹ̀yìn a fa ìní pé méjì rẹ̀ a fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá wa fi olóyè Ìgbòho Òòṣà Mọ́jàsọ́lá ẹ bá wa fi wọ́n sílẹ̀ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run gbogbo abiyamọ tó ń wo fídíò yìí tó ń ṣe rẹ̀ ọwọ́ tó ṣẹ́gun sí ní jẹ́ ẹ jèrè àwọn ọmọ yín abiyamọ ni yín àwọn ń retí kẹfẹ̀yìntì jẹ́ wọn ọmọ ní ẹ̀ ní fẹ̀yìntì sunkún ọmọ pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ìgbésẹ̀ yìí ò ní bí aráyé nínú Ọlọ́run ní jẹ́ kẹ́ tẹ́ni tíka ìdí tí mo ṣe wá ń sọ gbogbo eléyìí ni wípé wọ́n ní ìgbà ara là ń búra ẹnìkan ń bú Ṣàngó nígbẹ̀rùn tẹ́ bá wo bàbá wa olóyè Ìgbòho Mọ́jàsọ́lá ọjọ́ orí wọn kálukú náà ó mọ̀ yìí pé èèyàn ń dàgbà sí lójoojúmọ́ ni èèyàn ò kéré kí wá nídìí tó jẹ́ máa ṣe lẹ́ni wípé ìgbà tí èèyàn bá wà lọ́dọ̀ ìgbà tí a àti ìmọ̀ dára nù òun lówó wúlò tó wó ń yẹ ni o tó bá ti di wípé èèyàn ti gbẹ́nu lé 70 tó ti di pé èèyàn ti gbẹ́nu lé 65 aṣó ti mọ̀ dànù díẹ̀díẹ̀ o kí wá ní ká ti pe tẹni tó fi property fi gbogbo dúkìá rẹ̀ lẹ̀ tó ń jà fúnran Yorùbá ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ àwa gbọ́dọ̀ ti torí para tú wà ká wá dákẹ́ ó wà ní position tó fi lè jà fọ́mọlàkejì lónìí já mọ́tìlẹ̀ wo ń táyé mọ́kùlẹ̀ rí ń táyé ń wí mo mọ̀ pé mo wà ní position pé wọ́n ń wò mí lọ́wọ́ lónìí Ọlọ́run mo gbà ládùúrà má jẹ́ ń fi àgọ́ ara lò gbà o má jẹ́ ń wá sórí mídíà kan wá tọrọ owó fún mi o ṣàánú mi Ọlọ́run iṣẹ́ ọwọ́ mi jù tó mi jẹ mi ò retí oore lọ́dọ̀ ẹ̀dá kankan ṣoṣo àfiwọ́ Ọlọ́run ọba ẹ̀dá kò sì ní ṣe bàbá aládò lóore àfẹn tó bá ràn ẹ má jẹ́ àti torí wípé kánìkan lè sọ mí lóore ẹ má jẹ́ ká ti torí wípé ń tá jẹ àbí ń tá jẹ ká wá gbàgbé ọmọlàkejì sínú ìṣòro ẹ̀yin tí bàbá aládò àná mi dálé lórí wípé sáàyà gbàgbé Sunday Igboho rẹ nìyẹn sáàyà sọ pé ó ti tán náà nìyẹn fún wọn tó bá mọ̀ yìí pé Mọ́jàsọ́lá owó baba dami tó bá mọ̀ yìí pé baba dami yìí ó ṣe kàǹkà nílẹ̀ Yorùbá tó sì fẹ́ jẹ́ kí titi ẹ̀ gbé baba dami ò ń ṣe ni à ń tọrọ owó fún Mọ́jàsọ́lá owó baba dami ẹ̀ sọ ẹni tí à ń tọrọ owó fún kí ni tí à ń tọrọ ní pé kálayé náà bó ṣe Nàìjíríà wọ́n fẹ́ wá bó ṣe UK wọ́n fẹ́ gbà lọ bó ṣe Germany bó ṣe Italy ní bàbá ti fẹ́ lọ mọ́ lo dáúlà kò bá jẹ́ Nàìjíríà náà ti fẹ́ mọ́ lo ìṣẹ̀mí ayé bàbá wa Síwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ni tẹkisán tatan ọmọ ẹni ò dẹni sédì bẹ́bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣíjà àánú wo ọ̀rọ̀ yìí ẹ̀yin tí bàbá aládò ẹ mọ̀ share fídíò yìí arò ní ni wà á ní sísẹ àní sílẹ̀ tẹ́ mà wá post ibi tí wọ́n ní bàbá aládò ti sọ̀rọ̀ ẹ wá wò bóyá ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ ó jọ ọmọ ti Trinity àbí kò jọ ọmọ ti Trinity bọ̀ kí n tó sọ̀rọ̀ Mọ́jàsọ́lá yẹn mú kọ́kọ́ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ share fídíò kó kan bàbá Tinubu lára ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bàbá mo wólẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ bàbá wa Mọ́jàsọ́lá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn náà gba freedom ẹ jẹ́ kán gba freedom á dára fún yín o èmi ò gbọ́dọ̀ ti torí para tú mi lónìí kí wá gbàgbé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó dúró tí ọmọ Mọ́jàsọ́lá ẹ̀yin náà fi yèdènú gbogbo bó bá ti lè wò rí ẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ freedom yín ná àwọn ọmọ Yorùbá tẹ́ kúkú já fún náà lélẹ́yìí pípọ̀ nú wọn àti wá gbàgbé ọ̀rọ̀ àná so fídíò yẹn mo ní máa ṣe lẹ́nìkan ní ìwọ ọmọ ìtísọ ẹni bàtà ń dọwọ́ bò
tẹ̀jẹ́jẹ́ tẹ́ bá wá ní ká tẹ̀jẹ́jẹ́ sí ká gbàgbé ẹni tó bá wà nínú ìṣòro ni tẹ́ni tó dé la rí tẹ́ni tó bọ̀ àmọ́ bó tilẹ̀ jẹ́ pé kòun sẹ́ni tó máa ń bẹ lọ́n kóhun bọ́ wá kóhun jíǹsì kótó kò sẹ́ni tó máa ń bẹ lọ́n pé kóhun kó sí páńpẹ́ ẹni tí ó bá ti wá bára rẹ̀ ní pòsíṣàn bẹ́ẹ̀ á wà máa bẹ lọ́n pé kọ́lọ́run bá wa yọ gbogbo nǹkan tí mo expect kí àwọn àfáà káwọn wòlíì kí wọ́n ṣe leléyìí mo wá ké lóhùn rárá mo ké pe gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin àfáà lọ́rin gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin àfáà ní Nàìjíríà pátápátá gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bá àfáà jà mọ́ káfáà má bo oníṣẹ̀ṣe jà mọ́ ẹ já ṣiṣẹ́ lórí freedom mẹ́jà sọ́lá bá a ṣe pariwo ń gbà yẹn wípé Yorùbá nation ni tí gbogbo yín ń di gbá tẹ̀ ń di àgbọ̀n tẹ́ ń pariwo pé Yorùbá nation ni tẹ́ ń sátìlẹ́yìn fún mẹ́jà sọ́lá àbí ò dáa ṣùgbọ́n ní ìsìn náà ẹ já sátìlẹ́yìn ẹ já dìde ẹjọ́ máa post fídíò tí mo ṣe táwọn kan ti ní kí n mórí wá kí n fọnù lẹ́pẹ́ Trinity guy mò ń bá wí Trinity guy tó jẹ́ wípé mo ṣe tó fídíò 4 fún ẹ̀gbọ́n yẹn láti lè rí pé kí wọ́n kúrò ní àhámọ́ ìjọba ẹ wá wò sùsùsù ní comment section ẹ sì fẹ́ bá mi inú jẹ́ ẹ sì fẹ́ tì mí ṣubú ẹ sì fẹ́ kọ̀yìn ayé sí mi kí mo ṣe fún yín ayé ẹ mọ̀ burú o ayé ẹ mọ̀ fi bí mi ayé ẹ mọ̀ fi bí mi ayé ẹ mọ̀ fi bí mi nǹkan tí ń bàrà ń gbà yẹn lè sọ pé kí n mú wá gbogbo ẹni tí mo ti wá sẹ̀ lójú ọ̀nà ọ̀la mi lójú ọ̀nà pé kó lè dáa fún mi mo bẹ̀ yín láti wákàtí ọ̀wọ́ ìlọ ẹ ṣàforíjì fún mi kò sí bó ṣe máa gun àkàbà ògo tó ní sẹ́yàn kò sí bó ṣe máa gun àkàbà ọ̀la tó ní sẹ́yàn so gbogbo yín pátápátá ẹ ṣe àforíjì ńlá fún mi yóò mọ̀ jú wa ṣe o torí ìfẹ́ tó bá jẹ́ tòótọ́ la nífẹ̀ẹ́ mọ́jà sọ́lá kó tiẹ̀ tó máa wo fídíò ìrara ẹ kọ́kọ́ máa share rẹ̀ náà tó bá jẹ́ tòótọ́ la sì nífẹ̀ẹ́ Ìgbòho kó tó máa wo fídíò ìlọ kọ́kọ́ share rẹ̀ sí gúrùpù bíi 5 ẹ share fídíò yìí kó ka Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára àwa yìí náà la sọ pé a gbé Yorùbá nation lẹ̀ kájẹ́ kọ́ ọmọ wa ṣe ọmọ ẹni ò wá gbọ́dọ̀ lẹ́ni ní ìmú ọ̀sán ká mú kíkan ẹ jọ̀ọ́ ẹ share rẹ̀. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.